لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Flag Bearers of Sunnah. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ètò yìí náà lètò tí a ti máa fi ọ̀rọ̀ wá àwọn olùmọ̀ wa àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn olùmọ̀ Sunnah Nabi Muhammad sallallahu alaihi wa sallam láti mọ̀ wọ́n láti jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ìrìn àjò tí wọ́n ti ṣe. A tó ti wà ní ìkólé nílé ìkànnà àwọn àfáà wa àgbà ilẹ̀ Yorùbá tí bi'idhnillah wọ́n máa bá wa dárúkọ wọn fún àwọn ará ilé. Assalamu alaikum Sheikhana. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Ẹ dákun ẹ bá wa dárúkọ wọn. Orúkọ tèmi ni Abdulrafi' Adéwálé Imam. Mashallah. Ọ̀pọ̀lọpọ̀ ó ti mọ̀ àwọn náà làwọn sábà ń pè ní Sheikh Abdulrafi' Al-Imam hafidhahullahu ta'ala wa ra'ahu. Sheikhana ẹjá mọ ibi tí wọ́n ti bí hayakumullah. Wọ́n bí mi ní ìlú Ìkàrẹ́ Àkókò nípínlẹ̀ Èkìtì lónìí. Allahu Akbar. Ní Western Region nígbà náà. Ṣùgbọ́n mo dàgbà ní ìlú Ìlẹ́sẹ̀ Ìjẹ̀bú. Ìlẹ́sẹ̀ Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn. Mashallah. Ṣé ẹ ti sọ fún wa pé tọ̀ pé Ìlẹ́sẹ̀ Ìjẹ̀bú náà lẹ dàgbà sí? Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni mo dàgbà sí, ibẹ̀ ni mo ti ṣe kékeré, ibẹ̀ ni mo ti ka primary school, ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀, ibẹ̀ náà ni mo ti kọ́kọ́ kéwú. Mashallah. Ṣé báwo ni láti bẹ̀rẹ̀ childhood ẹ lè ṣàlàyé fún wa báwo gangan ló ṣe rí hayakumullah? Mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ẹ̀sìn látọ̀dọ̀ wálídù mi, dáàdì mi. Mashallah. Sheikh Zakaria Adébọ́lá Imam tí wọ́n jẹ́ olùkọ́ ní Madrasatu Zumratul Islamiyya Ìlẹ́sẹ̀ Ìjẹ̀bú. Àwọn ni mo kọ́kọ́ kí lọ́dọ̀ wọn. Mashallah. Wọ́n dáàdì gangan. Naam, bẹ́ẹ̀ ni wálídù mi gangan, dáàdì mi gangan. Àwọn làáfáà tí wọ́n kọ́kọ́ kọ́ mi ní kéwú wọn ò dẹ̀ ẹnì kankan ò dẹ̀ kọ́ mi ní kéwú títí tí wálídù mi fi kú nígbà tí mo wà lọ́mọ ọdún 12. So lẹ́yìn tí wálídù mi kú rahimahullahu ta'ala ni mo tó tún jókòó síwájú àfáà mi kéwú. Allah yarhamu. Barakallahu fikum. Allahumma amin. Allahumma amin. Ìjà rí bí látara àwọn wálid náà ní àbí nǹkan míì nǹkan kan tó jẹ́ pé òun gan ló spark interest yín nípa pé kéwú yìí náà ni nǹkan tó wù yín láti. Nǹkan tí gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ bí pé wálídù mi àti wálídà mi ọmọ Ìlọrin làwọn méjèèjì. Mashallah. Ọmọ Ìlọrin làwọn méjèèjì. Àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ló jẹ́ pé wọ́n kéwú. Mashallah. Wálídù mi àfáà ni wọ́n, wálídà mi náà àwọn náà kéwú dáadáa. So a dàgbà sínú ìfẹ́ nǹkan táwọn òbí wa wà nínú ẹ̀ ni. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí ọmọ tó bá lọ́wọ́ bàbá ìlú máa ń wù jù. Bákan náà gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ẹni tó jẹ́ hero àkọ́kọ́ fọ́mọ òun náà ni bàbá ẹ̀. Torí pé ọkùnrin àkọ́kọ́ tí ọmọ máa ń kọ́kọ́ mọ̀ ní aṣíwájú láwùkọ́ṣe òun náà ni bàbá ẹ̀. So nítorí pé mo bá kéwú lọ́wọ́ dáàdì mi Allah yarhamu, so ibi tí interest mi nínú kéwú tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ gbà ní dáàdì mi dẹ̀ máa ń sọ wípé àwọn fẹ́ kí n jẹ́ àfáà ńlá, àwọn fẹ́ kí n jẹ́ àfáà òkè, àwọn fẹ́ kí n jẹ́ àfáà.
wọ́n dẹ̀ máa ń sọ wípé mi ò ní kà ju primary 6 lọ àwọn ò ní jẹ́ kí n kà ju primary 6 lọ torí wípé àwọn ò ní fẹ́ kí n ṣìnà kí n sọnù torí pé nígbà tá a wà lọ́mọdé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi ẹ̀kọ́ ìwé ó fi yé wa gbogbo àwọn olùkọ́ ni wọ́n fẹ́ràn wa so yìí jẹ́ kí ẹ̀rù máa bá wa lédò yẹ pé tóun bá jẹ́ kó mọ̀ yóò máa kàwé lọ nípa àsìkò yẹn àwọn ẹgbẹ́ wa tí wọ́n wọ secondary school nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti kiri yó pàápàá ní àdúgbò tí tá a ti dàgbà so Walidu Allah yarhamu wọn ò fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sí mi so ni wọ́n ṣe máa ń sọ wípé tí n bá ti parí primary school Markaz Agege ó làwọn bá fi mí sí lakin alhamdulillah pẹ̀lú Walidu Allah yarhamu wọ́n jáde láyé kó tó di wípé mo parí primary school mo ní primary 6 nígbà tí wọ́n jáde láyé Allah yarhamu. Barakallahu fikum. Ti tó fi hàn pé lára àwọn Walid rahimahullahu ta'ala náà ni ẹ ti kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́lọ́n kó lè ọ̀nà láàrin kó bá fi ọ̀run kẹwọn. Nípa ti kéwú ni ẹ ti bá wa sọ nípa ti àwọn ní èbó náà tá máa ń pè ní western knowledge ṣe láti ṣe padà wá fi gún ní basic 6 náà ni àbí bàbá yẹn 6 tàbí tó padà tún continue this is a very interesting question. But tí Walidu jáde láyé Allah yarhamu àwọn olùkọ́ mi ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ wọ́n fẹ́ kí n kàwé bóyá ó dàbí ẹni pé a parí ìdánwò first term ni Walidu mi ṣaláìsí so àwọn ọ̀rẹ́ dáàdì mi níjẹ̀bú pàápàá jùlọ bàbá wa Sheikh Hamza Sanusi tí wọ́n jẹ́ àfáà mufassiru Ilese lásìkò yẹn àwọn ni wọ́n tẹ́wọ́ gba kàfàálẹ̀ mi àti àbúrò mi obìnrin tá a jọ wà pẹ̀lú Walidu wa nígbà yẹn wípé ká dúró sọ́dọ̀ àwọn ká fi parí primary school so ńgbà tá a parí primary school àwọn ẹ̀gbọ́n dáàdì mi tó pé dáàdì mi ní last born àwọn òbí wọn àwọn ẹ̀gbọ́n wọn pàápàá jùlọ àmà mi àǹtí mi ẹ̀gbọ́n dáàdì mi Alhaja Maimuna Allah yarhamuha àwọn wá dúró wípé bàbá àwọn sọ àsọlẹ̀ wípé àwọn ò kí ń kàwé nílé àwọn òkè wò làwọn ń ké so nípa báyìí àwọn ò ní fẹ́ kí òkú ọ̀run ọmọ ṣépè fáwọn táwọn bá fi mí sílé ìwé àbí táwọn bá jẹ́ kí n lọ sílé ìwé bó ṣe yíyẹ ọmọ nígbà yẹn rahimahullah so nígbà tí mo parí primary school wọ́n kó wa padà sí Ìlọrin èmi with that wọ́n dá mi padà sí Ìlọrin mo lọ join ilé kéwú Sumratu Salihin èyí tí bàbá ilé Àgbárígidó Allah yarhamuhu tí wọ́n jẹ́ olùdásílẹ̀ olú ọdún méjì nílé kéwú yẹn so lẹ́yìn ọdún méjì tí mo lò ń bẹ̀ yẹn mo kúrò nílọrin mo lọ sí Ìbàdàn níbi tí àmà mi tí ó wà torí pé gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n ti fi líle kọ́ láti kékeré so ìgbà tí dáàdì mi ti kú ó dàbí ẹni bí kò sẹ́ni ẹ̀kan tí ẹnu ẹ̀ ká mi mọ́ so báwọn afáṣe ń bá mi lè kí ó lọrin ò tẹ́ mi lọ́rùn so mo ṣàrí ìkan náà àbúrò dáàdì mi tó wá sí Ìlọrin bá tẹ̀lé lọ sí Ìbàdàn tó dé pé nítorí ilé kí ó tí mo lọ ní Ìlọrin yẹn ó ti sú mi ṣùgbọ́n tí mo dé Ìbàdàn mo wọ ilé kí ó Madrasatun Nahdatil Arabiyyatil Aliyah tó wà ní Ẹlẹ́kùrọ́ èyí tí bàbá wa Sheikh Yusuf Thani tí wọ́n dá sílẹ̀ kò jìnnà sí Al-Ma'had Al-Arabi so ibẹ̀ ni mo ti ka Ìdádí naam so ìgbà tí mo parí Ìdádí mo kúrò ní Ìjẹ̀bú mo kúrò ní Ìbàdàn mo padà sí Ìjẹ̀bú gẹ́gẹ́ bí olùkọ́ tó ń kọ́ àwọn èèyàn ní kéwú àsìkò tí mo wà ní Ìbàdàn ní ìfẹ́ àti kàwé ló ti bẹ̀rẹ̀ sí ní láti kékeré mo fẹ́ràn kí n máa kàwé púpọ̀ mo máa ń kàwé gan àti pé Yorùbá ni àti pé English ni nígbà tí mo wà ní primary school best subject in English language ni
so mo pẹ́ látara pé ká máa ràwé ká máa kàwé lásìkò tí mo ń lọ sílé kí ó nìbàdàn ọ̀sọ̀ọ̀sẹ̀ ni máa ń lọ sí bookshop nìbàdàn bíi Odúṣọ̀tẹ̀ bookshop nìbàdàn máa ra ìwé kan mọ́dé máa ka ìwé yẹn tí n bá lè kà nínú ìwé yẹn tí n bá lè rà máa dúró kà ń bẹ̀ tí mi ò bá lè kà tán lọ́jọ́ yẹn máa tún padà lọ́jọ́ kejì lọ́ka bẹ́ẹ̀ ni lọ́ka kàwé yẹn so ọgbà tó yá mo kúrò ní Ìbàdàn àwọn ọ̀rẹ́ dáàdì mi níjẹ̀bú bàbá wa Hamza Sanusi àwọn ti jáde láyé ń gbà yẹn ẹ̀kan nínú àwọn ọ̀rẹ́ tó súnmọ́ dáàdì mi jù bàbá wa Sheikh Alhaj Abdulghafar Lawal àwọn ni wọ́n wá ránṣẹ́ sí mi wípé wọ́n nídìí olùkọ́ ní Iléṣẹ̀ ìkan nínú àwọn olówó Iléṣẹ̀ nígbà yẹn onílé kéwú ó nídìí olùkọ́ ó dẹ̀ nídìí imam tí ó máa kọ́ wọn ní tí ó máa kírun fún mọ́ṣáláṣí ẹ̀ ni wọ́n fi wá ránṣẹ́ sí mi wà ní ọmọ ọdún 18 nígbà yẹn so ni mo fi kúrò nìbàdàn padà sí Ìjẹ̀bú so ìfẹ́ pé à ń kàwé kò kúrò lọ́kàn mi nígbà yẹn mi ò dẹ̀ láníyàn láti wọnú ìwé mo kọ́ láì kí máa kàwé ni so mo ṣe wá láì kí máa kàwé yẹn mo máa ń gbọ́ táwọn àwọn ẹgbẹ́ mi tí wọ́n lọ sí secondary school tí wọ́n máa ń sọ wípé àwọn fail mathematics àwọn fail English nígbà yẹn mo máa ní àbíkẹ́ tí ẹ fi kọ́ ní trial so ìwé tí mò ń ka yóò fún mi ní confidence wípé jẹ́ kí n tiẹ̀ ṣe GCE wò náà nígbà tí mo sì rí questions tí bẹ́ẹ̀ ni mo ṣe lọ gba form GCE nìyẹn mo gba form GCE mo register fún English, Arabic, Islamic Studies, Government àti Economics. Àwọn bí art subjects. Bẹ́ẹ̀ ni so mo ṣe ìdánwò yẹn London ní kí n pass gbogbo àwọn ìdánwò yẹn bá tí mo sọ fún ọ̀rẹ́ dáàdì mi wípé mo fẹ́ ṣe GCE kí wọ́n fún mi ní support wọ́n kọ́kọ́ rẹ́rìn wípé ṣé o kà ju primary 6 náà lọ ni mo ní mo kò fẹ́ try ẹ̀ náà ni wọ́n dáwọn olùwọ́ táwọn lè waste you so mo ṣá try láti rí owó jọ mo gba GCE mo ṣe GCE so bí mo ṣe dẹni tí ó tún padà sí inú ìwé nìyẹn. Barakallahu fikum. Masha Allah, barakallahu sallallahu alaykum. Tó nínú àwọn nǹkan tí alhamdulillah Nàìjíríà náà ni ẹ fi ṣáà mọ̀ pé Ìjẹ̀bú àti ẹ ti wà ní Èkìtì Ìjẹ̀bú dẹ̀ Ìlọrin ní àwọn rúùtù àwọn dáàdì àti mọ́mì kọ́lọ́n kó jọ kó bá wa àwọn òṣèkùn àwọn òbí wa. Ǹjẹ́ a rí kan nínú àwọn àbí ọ̀kan méjì mẹ́ta nínú àwọn àfà lálẹ́ Yorùbá àti bá a dárúkọ Walid rahimahullah tí wọ́n tún jẹ́ bí mẹ́ńtọ̀ tẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ ni í ṣe rí yìí náà ó ṣe wèmí náà kémi náà rí bẹ́ẹ̀ hayakumullah wa barakallahu fikum. ẹ ṣeun jazakumullahu khairan ẹni àkọ́kọ́ tí mo lè kọ́kọ́ rántí oníṣègùn wa Mikael Alim tí wọ́n jẹ́ olùkọ́ ní Madul Arabi nìbàdàn tí wọ́n lè jẹ́ olùkọ́ fún mi ní An-Nahda nígbà náà àwọn ni wọ́n jẹ́ kí ìfẹ́ èdè Lárúbáwá al-lughatul arabiyya binahawiha wa sarfiha wa balaghiha wa balaghatiha kí ó wù mí torí pé Ọlọ́hun subhanahu wa ta'ala fún wọn ní ẹ̀bùn ká máa yàn kọ́ nínú àwọn subjects yẹn wọ́n dẹ̀ tún wá jẹ́ni tí wọ́n dá púpọ̀ tí wọ́n níwà tí wọ́n jẹ́ni tó máa ń gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú tí wọ́n dẹ̀ máa ń ṣe nǹkan ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ Allah yarhamu. Ẹni kejì tí mo tún máa dárúkọ àwọn ṣì ń bẹ láyé nísìn kí Ọlọ́hun subhanahu wa ta'ala kò ṣe husnul khatima fún wọn. Àwọn ní bàbá wa Sheikh Abdulrasheed Fọlájúwọ̀n Máyàléèké tí wọ́n jẹ́ àáfàá súnnà pọ̀nbélé tí mo kọ́kọ́ mọ̀ láyé mi. Allahu akbar, Allahu akbar. Èmi ò mọ àáfàá kankan ṣáájú bàbá wa Máyàléèké pẹ̀lú súnnà. Allahu akbar. Àwọn ni kọ́kọ́ mọ̀ pé tọ̀ wípé súnnà wípé èèyàn tí ẹ mọ àáfàá kan o wípé àáfàá yìí kò ní wọ́ kò sì ní tẹ̀ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ súnnà
bàbá Mayaleke ni Allah yahfadhu wa yumti'u bil afiya. Naam. So ìgbà tí mo mọ àwọn bàbá yìí wọ́n ṣe muhadara kan ní Ìjẹ̀bú Òde wa qabla dhalik ṣáájú àsìkò yẹn ìgbà tí mo padà sí Ìjẹ̀bú gẹ́gẹ́ bí olùkọ́ mo ń gbé ìmọ̀ gan lójú méjèèjì mo ń gbé ìmọ̀ gidigidi lójú méjèèjì mo ń wá àfáà tó lè kọ́ mi ní kéwú tó jẹ́ pé bí òun gbẹ̀yìn ṣe ń gbẹ̀mí á fún mi lómi ìmọ̀ mu bẹ́ẹ̀ tí màá jókòó bẹ́ẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí ọmọdé ń gbà yẹn bàbá Mayaleke wọ́n lo gbólóhùn kan láti fi represent ọpọlọ mi nígbà tí wọ́n máa mọ̀ mí wọ́n ní ọpọlọ ọmọ yìí ṣe ló ń ṣiṣẹ́ bí iná nígbà yẹn mo wá ń sáré sọ́tún sáré sósì ọ̀dọ̀ ọ̀rẹ́ dáàdì mi Sheikh Abdulgafar Lawal tí mo ń gbé mo dà wọ́n láàmú púpọ̀ lórí pé mo fẹ́ kéwú mo dà wọ́n láàmú púpọ̀ nígbà tí mo rí wípé ìdààmú mi nígbà tí mo rí pé wọn ò yà sí ìdààmú mi mo bá bọ́ sí ìgboro fúnra mi mo bẹ̀rẹ̀ sí ní wá àfáà kiri wọ́n pàdé àfáà kan gbogbo ayé ló ń pè àfáà yẹn láàfáà nígbà yẹn o àfáà yẹn ààyè tó wà ń gbà yẹn láàrin Ìlẹ́sì àti Ìjẹ̀bú Òde làfáà yẹn wà ń bá lọ sọ́dọ̀ àfáà yẹn pé àfáà bá ní kí ni mo fẹ́ mo ní mo fẹ́ kéwú ni kí ni mo fẹ́ ké mo ní mo fẹ́ ké àdìsí mo fẹ́ ké náhù mo fẹ́ ké sọ́rọ̀f mo fẹ́ ké fíkọ̀ mo fẹ́ ké tafsir ló wà ní kò tí kàn yẹn náà ló bá fún mi ní àwọn àwòrán kan àwòrán sọfíà ó ní kí n máa lọ fa àwòrán yẹn bá gbà lọ́wọ́ ẹ̀ bá kúrò ń bẹ̀ nígbà tó di àárín òru bá jí ó ṣàlùwàlá mo jókòó lórí ẹni mo bẹ̀rẹ̀ sí ní fa àwòrán yẹn mo ṣàrí pé mo rí àwọn ìrírí kan bí mo ṣe dá àwọn àwòrán ẹ̀ dúró ní ẹ̀ tí mo ṣe mọ́. ẹ̀yin náà fa àwòrán bẹ́ẹ̀ ni so bí mo ṣe padà sọ́dọ̀ àfáà yẹn mọ́ nìyẹn pé kì í ṣe nǹkan tí mò ń wá rè mi padà sọ́dọ̀ àfáà yẹn mọ́ so mo tún wá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí síwájú wá rí i pé àfáà kan náà tó ń bẹ ní Ìjẹ̀bú Òde tó yẹ pé àfáà ńlá ni mi ò fẹ́ dárúkọ wọn kọ́ ló ń foríjì wọn mo lọ sọ́dọ̀ wọn àwọn náà ní kí ni mo fẹ́ ké àwọn nǹkan tí mo sọ fún àfáà àkọ́kọ́ mo ṣàlàyé bẹ́ẹ̀ fún àwọn náà bẹ́ẹ̀ ni àwọn wá ní kí n lọ ra dáálíà àti àṣíríyà dáálíà ìbẹ̀rẹ̀ ya jahilan tí wọ́n ti dáadáa mọ́ subhanallah ya jahilan wal mawtu bil qurbi yatrahu naam ó dẹ̀ pé ilé àkọ́kọ́ nínú dáálíà yẹn ìbẹ̀rẹ̀ ilé yẹn nìyẹn naam so mo ra tírà ẹlẹ́kìtì tó ní kí n ra ní tírà madh Khalila Ya'uja bil mahassabi wassila mo lọ ra tírà méjèèjì yẹn bẹ́ẹ̀ sì ni kọ́ so bó bàtà bá ti parí dars máa ní ṣe bàbá ẹ dákun gbò ní abẹ́rẹ́ dars tafsir àbí dars fíkọ̀ àbí dars hadith bàbá sọ fún mi pé bó ṣe máa kéye náà nígbà tó yẹ ó sún mi pé kí sori mo fẹ́ kọ́ kí ewu ni mo fẹ́ ké ń bá lọ bẹ́ẹ̀ mọ́. So ìkan nínú àwọn bàbá wa nílẹ̀ẹ́sẹ̀ tí wọ́n mọ̀ wípé máa lọ sọ́dọ̀ àfáàyàn lọ kéwú wọ́n wá pàdé mi nílé lọ́jọ́ kan wọ́n ní ó lọ́lé kéwú lónìí ni mo ní mi ò lọ mọ́ gẹ́gẹ́ bí rawness ọmọdé àti lack of diplomacy wọ́n bí mílíọ̀nù bí kí ló dé tí mi ò lọ mọ́ mo ní kì í ṣe nǹkan tí mo fẹ́ kọ́ ni wọ́n ké mi kì í ṣe nǹkan tí mo fẹ́ ké ni wọ́n kọ́ mi àwọn sọ fún mi lédè Ìjẹ̀bú wípé tí èèyàn bá sọ wípé wọ́n á dárúkọ àfáà yẹn wípé tí èèyàn bá sọ wípé òun fẹ́ kéwú tó bá lòun dọ́dọ̀ lágbájá ní tóun fẹ́ kí o sí lọ́dọ̀ rẹ̀ ní tí ọ̀pá ni wà ló fẹ́ ké mi ò lè sọ Ìjẹ̀bú yẹn dára bó tí wọ́n náà tayeb sọ mo wà lẹ́nu pé òun àfáà yẹn ní pàdé bàbá Mayaleke so wọ́n fẹ́ ṣe lẹ́tọ̀ kan ní Ìjẹ̀bú Òde èmi àti àwọn ẹ̀gbọ́n mi àtàwọn ọ̀rẹ́ mi nílẹ̀ẹ́sẹ̀ àwa lọ síbẹ̀ ó wá jẹ́ pé àwọn ni wọ́n ṣe lecture yẹn ó wá jẹ́ pure lórí tawhid subhanallah wọ́n wá rí pé
every sentence tí wọ́n sọ níbẹ̀ ló ṣe déédéé tí ń bẹ nínú tọ̀bíyà mi tí ń bẹ nínú fitra mi. lẹ́yìn kẹlẹ̀ fẹ́ kọ́. bẹ́ẹ̀ ni ló ṣe déédéé nǹkan tó wà nínú fitra mi. ìgbà tí wọ́n parí lecture yẹn pẹ̀lú sentence kan tó jẹ́ pé mi ò lè gbàgbé láyéláyé. wọ́n ní ẹ̀yin ará Ìjẹ̀bú ẹ má ṣe tòkù mọ́ ẹ ṣe ta láàyè. Allahu akbar ẹ má ṣe tòkù mọ́ ẹ ṣe ta láàyè. So àti gbà yẹn mo ti wá lásàmà wọn tí mo ti súnmọ́ wọn tí mo ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó gbà wọn lectures wọn ni máa ń lọ títí wọ́n fi wá dá ilé ẹ̀kọ́ àwa ayé wa ṣe rere lọ́sọ̀ọ̀sà tí wọ́n fi dá sílẹ̀. Barakallahu fikum. Mashallah. Lillahi alhamd. Kí Ọlọ́run subhanahu wa ta'ala kó wá máa protect àwọn afáwà ṣùgbọ́n afáwà bákan náà. Ẹ ti mẹ́nu bà ọ̀rọ̀ súnnà. Àwọn òpin wíyà kọ̀ kákan tó pa gbogbo àwọn question tá bá nípa súnnà ká pọ̀ sí ojú kan náà. Nígbà tí tó di pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní kéwú súnnà, ìjára àwọn challenges face àbí àwọn nǹkan tó gbàtẹ́ di pé súnnà dé bí alọ́tàdọ̀ àwọn ẹbí àbáwọn family àti pé ìjà láwọn èèyàn tó jẹ́ bí àwọn ọ̀rẹ́ yín tó jẹ́ pé ńgbà náà ẹ̀ tó kọ kéwú súnnà yìí náà ní ìdìsín náà bákan náà tó lókàlùkù lè ti ń gbìyànjú lórí súnnà náà sọ́nbà ilẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan ẹni tí mo kọ́kọ́ mọ súnnà lọ́dọ̀ wọn náà ní bàbá wa Báyà Lékè. Èmi ò súnnà tí a bá ní ká wò from its terminological aspect èmi ò mọ gbogbo àsìkò yẹn mi ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a kàn dàgbà sọ́wọ́ àwọn bàbá tó ṣe pé tí wọ́n bá ń ṣàdúrà àwọn àmà sọ wípé kọ́lọ́hún ó paná adébọ̀rẹ́ kó gbé súnnà Ànábì ga. So naturally nǹkan tí mo gbọ́ yé ní súnnà ni nǹkan tó ṣe pé Ànábì sallallahu alayhi wa sallam tó ṣe ni mo gbọ́ yé gẹ́gẹ́ bí súnnà nígbà yẹn. So ìgbà tí mo wá rí then ṣe rí i pé à ń ṣoògùn à ń ṣe iṣẹ́ alálàáfà à ń ṣe kí lórúkọ yẹn àwọn òbí wá ṣe rahimahumullahu ta'ala ṣùgbọ́n Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní kí yàní fitratallahi allati fatara an-nasa alayha ó ní kí fitra mi kó kọ gbogbo kìíní yẹn bí kì í ṣe bóyá mo ní delil tí mo lè fi sọ wípé kìíní yóò lẹ́tọ̀ o but fitratan mo kọ aw fitriyan mo kọ torí pé mo kéwú lọ́dọ̀ àfa kan ní Ìbàdàn láàrin fatira yẹn kí n tó padà sí Jẹ̀bú àsìkò tí mo lọ sí Naadọ mo tó kéwú lọ́dọ̀ àfa kan náà àwọn àfa wa yẹn wọ́n ti padà wá di àfa súnnà ní sí o nígbà yẹn tí wọ́n bá ń kọ́ wa ní kéwú ní tafsir báyìí wọ́n mọ̀ sọ fún wa pé àyàtà débẹ̀ yìí nǹkan báyìí òun náà ni wọ́n fi ń ṣe nǹkan báyìí òun náà ni wọ́n fi ń ṣe nǹkan báyìí òun náà ni wọ́n fi ń ṣe gàrí tíra rẹ̀ sì rèé òun sì rèé òun sì rèé òun sì rèé mo ṣe wá rí fitra tí ń bẹ lára mi ó máa ń wá jẹ́ kí n question àfàwà yẹn wípé ẹ dákun ṣé Kùránì kan tó ní ìlàjì ni ó sì jẹ́ pé a tún máa fi nǹkan míì kún Kùránì kó tó ṣiṣẹ́ so practically wọ́n lé mi kúrò ní dárúsàfà yẹn ni nítorí irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ padà lé mi kúrò bẹ́ẹ̀ ni so ara tí ò jẹ́ kí n lè dárúkọ àfàwà nìyẹn but alhamdulillah wọ́n ti dàfà súnnà ní sí o alhamdulillah so bí mo ṣe kọ́kọ́ mọ súnnà òun náà nìyẹn then through lectures àwọn bàbá wa Báyà Lékè bó ṣe jẹ́ wípé wọ́n yìí tẹ̀fẹ́ ní kankan wọ́n yìí lásìkò yẹn àsìkò tí mò ń sọ yìí mo ń sọ nípa àsìkò mid-80s sí late-80s àwọn bàbá wa Báyà Lékè gbogbo ọ̀dọ́ tí ò bá ti tẹ̀fẹ́ nìkan ní Jẹ̀bú wá ní ọmọ Báyà Lékè wọ́n ní ọmọ Báyà Lékè so ó jẹ́ nǹkan tí bí mo ṣe kọ́kọ́ mọ súnnà òun náà nìyẹn then mo tún ní ìtìkáàkù díẹ̀ pẹ̀lú jama kan nìbàdàn tó ṣe pé àwọn náà wà lórí súnnà wọ́n dẹ̀ ṣe súnnà dáadáa kọ́ lọ́wọ́ sanwó lẹ́sàn rí ṣùgbọ́n nǹkan tí ò lè jẹ́ kí n darapọ̀ mọ́mọ́ tó yẹ ni wípé mo value freedom mi gan mi ò fẹ́ kẹ́ni kó fi kankan dẹ̀ mí wípé máa wá lọ́jọ́ mẹ́jọ àbí lọ́jọ́ mẹ́fà mi ò fẹ́ rú ẹ̀ so ló jẹ́ kí n
كدواء نعم والله تعالى. بارك الله فيكم حياكم الله. نعم السلام عليكم شيخنا. ètò yín náà ni la ṣe wà lórí ẹ̀ Flagbbearers of Sunnah. A wà pẹ̀lú àwọn àfáà wa Sheikh Abdulrafi al-Imam hafidhahullah ta'ala rahmatan wasi'a. ṣe tọ́ a mọ̀ pé ìmọ̀ àti ògbẹ́ ẹ̀mọ̀ ó ti gbé yín lọ káàkiri. Jẹ́ apart from ti mẹ́ṣẹ̀ Ìbàdàn Ìlọrin inú àwọn ìlú tẹ̀tí kí o ṣé tó wà nílẹ̀ Nàìjíríà iná níbòmí náà tí ìsàwọn ìlú tó súnmọ́ ilẹ̀ Yorùbá ń bí tẹ̀tí kí o hayakullah. Nàìjíríà mi. Mo kẹ́kọ̀ọ́ ní àwọn ayé wa ṣe rere College of Arabic and Islamic Studies. So mo lè sọ wípé kí o ní mo lọ kí n bẹ̀ náà bó ti jẹ́ wípé èdè òyìnbó la fi kọ́ kí o ń bẹ̀. So mo lọ ọdún méjì ń bẹ̀ yẹn ibẹ̀ ni mo ti gba certificate in Arabic and Islamic Studies. Bí pé English la fi kọ́ ẹ̀kọ́ yẹn. Àwọn bàbá wa máa lékè Allah yafahu. Àwọn ni wọ́n ní fikra kada school yẹn sílẹ̀. Bó ti jẹ́ pé bàbá wa Alhaji Suleiman Adébọ́lá Adégúnwà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àwọn ni wọ́n ní owó, àwọn ni wọ́n gbówó sílẹ̀ tí wọ́n fi dá ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀. Nǹkan tí wọ́n lè tó rẹ̀ dá ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀ ni wípé fáwọn tó ṣe wípé wọ́n kéwú tí wọn ò kàwé tá a dẹ̀ fẹ́ empower wọn láti jẹ́ olùkọ́ láwọn ilé ìwé ìjọba. So mo kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà. Ìgbà tí mo ṣetán níbẹ̀ yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Níbẹ̀ náà. Ara níbẹ̀ kan ní ilé ìwé kan ní Ẹ̀pẹ́. Mo ṣe ń lọ sí ilé ìwé awáyéwá ṣe eré. Mi ò fi iṣẹ́ tí mò ń ṣe nílé ṣe sílẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ o. Màá lọ sí awáyéwá ṣe rere láàárọ̀. Ìgbà tí n bá dé lọ́sàn máa lọ sílé kíwú tí mo ti ń kọ́ àwọn ọmọ ní kíwú nílé ṣe lọ́sàn. Lásìkò yẹn bú gbèsè ayé mi ó depend lórí ilé kíwú yẹn ni. Kò sí nǹkan tó lè gbà ilé kíwú lọ́wọ́ mi. Kò sí nǹkan náà tó lè gbà. Kódà tí ẹ bá sọ pé kò sí sálárì mọ́ màá ní mú sálárì yín dání. Torí pé Ọlọ́run Subhanahu wa Ta'ala ó fi ìfẹ́ ká máa kọ́ọ̀yàn ó fi kẹ́ mi gan láti kékeré. So ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní Ẹ̀pẹ́ mo lò bí oṣù mẹ́ta ń bẹ̀ ni mo rí admission ní Al-Jami'atul Islamiyya fil Madinati Al-Munawwara. So bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù Subhanahu wa Ta'ala bó ṣe ètò admission yẹn fún mi mo lè sọ pé tó bá jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kí n pè ní mọ́jíza ní bá ní mọ́jíza ni torí pé kò sẹ́ni kankan tí wọ́n gbà bó ṣe gbà mí la qabli mi ò dẹ̀ mẹ́ni kankan tí wọ́n gbà bẹ́yẹn ba'di lẹ́yìn mi. Àwọn dọ́kúmẹ̀ntì mi ṣe ni mo sẹ́ndẹ̀ sí Jamia Islamiyya pẹ̀lú surface mail. Mo sẹ́ndẹ̀ pẹ̀lú surface mail without any authentication. Mo sẹ́ndẹ̀ sí wọn Jamia Islamiyya bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ rí wọ́n dẹ̀ gbà mí. Àwọn lásìkò yẹn àwọn tí wọ́n gbà Jamia Islamiyya wọ́n máa ń gbà wọ́n through dáwọ́rà ni. Dáwọ́rà yìí wọ́n máa ṣe dáwọ́rà yẹn ní Kánò ní gbogbo sọ́mọ̀ lọ́dọọdún àwọn afáàmì wọlé sí Jamia Islamiyya. So nínú àwọn students tó bá attend dáwọ́rà yẹn nínú wọn ni wọ́n ti máa select out àwọn tí wọ́n máa ṣe dáadáa dáwọ́rà yẹn nínú wọn ni wọ́n máa mọ̀ tí wọ́n máa gbà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. So mi ò tiẹ̀ gbọ́ tó jọ dáwọ́rà bí àwọn ṣe dáwọ́rà mi tiẹ̀ gbọ́ rí rárá. Mo ṣàkàn bọ̀ wípé Ustaz Mikael Alim àwọn náà kẹ́kọ̀ọ́ Jamia Islamiyya mi náà fẹ́ lọ bẹ̀. Mo dẹ̀ wá àdírẹ́sì Jamia Islamiyya mo dẹ̀ sẹ́ndẹ̀ pẹ̀lú. Ìgbà tí acceptance letter tó máa dé ó dé sí Kánò. Nínú àwa tí wọ́n jọ gbà lọ́dún yẹn ni ọ̀rẹ́ mi àbúrò ọ̀rẹ́ mi tún ni Dr. Abdul Jalil Alágúnfàn tí wọ́n jẹ́ bàbá ìyàwó kékeré ọjọ́ tí mo ṣe nìka náà wọ́n jọ gbà wá ni. So àfáà ẹ̀ ṣe dáwọ́rà nínú àwọn tó ṣe dáadáa jù níbi dáwọ́rà ni àfáà làwọn àfáà wà bẹ́ẹ̀ ni.
so wọ́n á fi admission letter mi hàn pé ṣé ẹni tó ń jẹ́ Abdulrafi Adéwálé Imam ṣe mi ò ṣe dáwọ́rà bàbá wa sọ pé mo mọ ẹni tó ń jorúkọ yẹn ṣùgbọ́n kò lè jọun torí bọ̀ wà dáwọ́rà so wọn ò dẹ̀ rí pé wọ́n lè gba ẹni tí kò wá sí dáwọ́rà so gbà tó wá padà sí Ìbàdàn lẹ́yìn tó gba admission letter tiẹ̀ nígbà tó padà sí Ìbàdàn ó wá sọ fábùrò ẹ̀ Mamun rahimahullah Mamun yẹn náà close mọ́ mi gan ó sọ fún mi pé ibi tí wọ́n ní admission letter wọ́n máa rí orúkọ kan tó jọ orúkọ mi ìyẹn bá ní àwọn náà ni yóò jẹ́ àwọn náà kò lè jẹ́ lómi àwọn náà ni yóò jẹ́ wọ́n fi ránṣẹ́ sí mi ní Ìjẹ̀bú wípé mo ní lẹ́tà ní Kánò nígbà tí ọkọ̀ létí bá gba Kánò lọ mo ṣàṣe gba admission nìyẹn nígbà tí mo wá dé Jamia Islamiyya ẹ̀rùn pé mi ò ké sáánà bí kí n tó lọ ìdádé ni mo ké ṣùgbọ́n Ọlọ́run bá fi ẹ̀bùn kámkàmá kátírà láti mi kò sí nǹkan kan tó wù mí bí kí n máa kàwé kí n máa kátírà lọ àtúnfi kí tó máa káwọn ọmọ ní kíw so bí mo ṣe di èrò Jamia Islamiyya nìyẹn. Mashallah, barakallah. Wa fiikum barak. Apart from Saudi, ìlú mi tún wà láyé tí ẹ tó ti lọ àbí tẹ ti kéwò àbí tẹ lọ jálásà àwọn afá rẹ. Rárá kò sí ibi kankan tí mo ti kéwò ó kọjá nígbà tí mo wà ní Ìbàdàn mo máa ń jókòó ní àwọn halakọ́ọ̀tì kan bí halakọ́ bàbá àdì kan bí bàbá wa bàbá òkè ààrẹ nígbà tí wọ́n ń bẹ láyé jókòó tafsir wọ́n máa ń lọ síbẹ̀ bàbá wa bàbá Mahad máa ń jókòó tafsir àwọn náà. Ǹjẹ́ lè share experience ẹ ti ní nígbà tẹ́ study labroad àti ṣé a lè gbé ìyẹ̀wò síra wọn tọ̀ ẹ kẹ́kọ̀ọ́ Nàìjíríà ẹ tún kẹ́kọ̀ọ́ ní bó láṣẹ àyàfọ̀lá. Well, there's a marked difference. Ìyàtọ̀ tó fojú hàn gidigidi wà láàrin méjèèjì. Ṣé rí nígbà tí mo wọ Jamia Islamiyya kí n sọ hákí kankan fún yín kí n tó kúrò Nàìjíríà àríra wa sáfà àríra wa sí àfà wọn á invite wa máa ṣe lecture máa sọ̀rọ̀ wọn bá ń tààrọ̀ nǹkan tààrọ̀ pa àmọ́ wí. Ṣé rí nígbà tí mo dé Jamia Islamiyya the first deep I got into knowledge òwe dẹ̀ ń jábọ́ lójú mi. Mo ní Abdulrafi àṣùwò tí ẹ̀ máa ń kankan wọ́n sì ń pè ọ́ sí wáàsí ó dẹ̀ ń lọ ó dẹ̀ ń ṣe wáàsí kí ló tiẹ̀ ń wí ń bẹ̀ gangan pàápàá náà. So mo wá kéré púpọ̀ lójú ara mi mo ṣe wá rí ara mi sí ẹni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kéwu ni ó ṣe fẹ́ bẹ̀rẹ̀ kéwu ni so ìyẹn fún mi láǹfààní láti ju gbogbo ara mi sínú kéwu pẹ̀lú gbogbo seriousness tí kéwu yẹn tí ó ní tó require. Ṣé nígbà tí àwọn Jamia Islamiyya èmi àtàwọn ìyókù mi tá a jọ wọ bẹ̀ ìwé ẹ̀rí tèmi gbé wá ìwé ẹ̀rí tó ṣe pé èdè òyìnbó ni wọ́n fi kọ́ wọ́n ní kùlíyà wo ni mo fẹ́ wọ̀ mo ní kùlíyà tó lọ́ra ni mo fẹ́ wọ̀ wọ́n wá sọ fún mi wípé kùlíyà lọ́ra ti kún kí n lọ sí شعبة اللغة العربية لغير الناطقين بها أو للناطقين بغيرها. mo ní Lárúbáwá lè bá mi sọ lè mìíràn sọ fún mo sọ pẹ̀lú yìí ẹ jẹ́ kí n lọ lugha wọn ní kò sáyé ní lugha. So ìgbà tí mo dé Shu'ba bàbá wa Dr. Fa Abdulrahim ẹni tó kọ̀wé mọ̀tọ́pẹ́ Madina book yẹn bẹ́ẹ̀ ni bàbá yẹn ló ṣe tàfi fún mi ní kò ní torí pé bàbá yẹn ni bóyá àwọn ló head department yẹn gbà mí rántí dáadáa mọ́ àwọn ni wọ́n ṣe tàfi fún mi. Ǹjẹ́ rántí àwọn ọdún yẹn? Naam. Mo ní jẹ́ rántí àwọn ọdún yẹn. Bẹ́ẹ̀ ni. So wọ́n á ní nígbà tí wọ́n ṣe tàfi wọn ní akíndé tí mi ò lọ sí kùlé àti ẹ pé Shu'ba ni mo wá wọ́n lè mí ní òtọrọ kùlé àmì ní mi tọrọ Shu'ba kùlé àni mo béèrè tí wọ́n fi jù mí sí Shu'ba wọ́n ní kí n padà sí admissions office kí mo wá padà sí admissions office ibẹ̀ ni wọ́n ti sọ fún mi pé kò sáyé ní kùlé àmọ́ kí n padà sí Shu'ba. Asa an tuhibbu shay'an
wa huwa sharrun lakum wa asan takrahu shay'an wa huwa khayrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun. Àṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fẹ́ fi ghayyara masara mi ni ó fẹ́ fi change direction mi ni ó fẹ́ fi change orientation mi ni. So mo wá lọ́dún kan ní ṣọ́bà pẹ̀lú ẹni tí inú ẹ̀ ò dùn torí pé gbogbo àwọn yòókù mi ni wọ́n gbé ṣahada sànàwí àti wọ́n wọ kùlíyà ibi nìkan ni mi ò wọ kùlíyà. So ìgbà tó wá kù bí oṣù bíi mẹ́ta kọ́dún yẹn ó parí ni wọ́n wá fún wa ní fọ́ọ̀mù ká máa fill fọ́ọ̀mù kùlíyà tá a fẹ́ wọ̀. So nǹkan tí kó tó dìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ní develop interest nínú hadith. Ìṣẹ̀lẹ̀ méjì ló jẹ́ kí n develop interest nínú hadith. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà kí n tó kúrò àti ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Jamia Islamiyya nígbà tí mo débẹ̀. Èyí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà mo bá wọn ṣe MSS díẹ̀ báyìí ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan nítorí pé ó yẹ go this way that way ara mi kọ̀ kò lè jẹ́ kí n bá wọn ṣe kẹ́ni tí òkè tó mi ní kó máa pàṣẹ pé yá brother imam you go there sit down there go there so kò tẹ́ mi lọ́rùn so mi ò lè rí ara gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí. So nínú nǹkan tí ẹgbẹ́ ọ̀dọ́ wa máa ń ṣe lásìkò yẹn ni pé tó bá ti di àsìkò ọdún iléyá ọjọ́ ojúde ọba àwọn ọmọ mùsùlùmí àwọn náà máa tẹ̀lé ṣíkiri gẹ́gẹ́ bí àṣírí tí wọ́n ń ṣe ó ti ẹ̀bí kò tí ì le tó báyìí nígbà yẹn kò tí ì ní ayẹyẹ tó báyìí nígbà yẹn. So àwọn tí wọ́n jẹ́ ọ̀gá nínú MSS lásìkò yẹn àwọn wá sọ wípé ẹ jẹ́ kí a ní program tí a máa ṣe lọ́jọ́ ojúde ọba tó fi jẹ́ pé a máa fi divert attention àwọn youth from there. So wọ́n organize lectures. So lọ́dún yẹn wọ́n organize lecture tó jẹ́ pé ó wáyé nílé bàbá wa Alhaj Sirajuddin Badmus rahimahullah ta'ala nínú àwọn àfáà tó ṣe wípé wọ́n fẹ́ràn wọn asúnmọ́ wọn wọ́n dẹ̀ ṣe dáadáa sí wa òun náà ni wọ́n kódà àwọn àti bàbá wa Mayaleke ni wọ́n lọ tọrọ ìyàwó fún mi. Naam. So ilé wọn láti ṣe lecture yìí ìkan nínú àwọn àgbààgbà MSS tó wá láti kò ń gbà yẹn òun ló ṣe lecture bàbá wa Mayaleke náà wà ń bẹ̀. Ìgbà tí àsìkò ìrun Dhuhr tó ẹnìkan pèrún ńgbà tó dásìkò àti ṣe ìkámà ẹlòmíì ló ṣe ìkámà. Ṣé wá rí ẹni tó ṣe lecture yẹn òun ló ní kó kírun fún wa. Ìgbà tó wá rí pé kì í ṣe ẹni tó pèrún ló ṣe ìkámà ó wá cancel ìkámà yẹn. Ó ní Rasulullah sallallahu alayhi wa sallam sọ wípé ẹni tó bá pèrún ló gbọ́dọ̀ ṣe ìkámà. Well, mo gbọ́ hadith yẹn ṣùgbọ́n fitra sọ fún mi wípé kò lè jẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mi ò ní nǹkan tí mo lè fi fèsì fún. So nínú àwọn ẹ̀kọ́ tá a dẹ̀ kọ́ lọ́dọ̀ bàbá wa Mayaleke òun náà ni wípé bí wọ́n ṣe jágbàlagbà tó àwọn náà wà ń bẹ̀ ọ́ bí wọ́n ṣe jágbàlagbà tó tí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ tó tí wọ́n jẹ́ olùdarí tó tí wọ́n jẹ́ aṣíwájú tó nǹkan tí wọ́n bá mọ̀ wọn kì í sọ. Nǹkan tí wọ́n bá ti mọ̀ wọ́n á sọ pé àwọn ò mọ̀ kódà tó yẹ pé mékiri ló mọ̀ wá ní. So you have knowledge about this issue, share your knowledge. So àbúrò yẹn náà dákẹ́ wọn sọ nǹkan kan torí pé wọn mọ nǹkan tí wọn rí pé àwọn ọmọ nǹkan táwọn lè fi káwọ́tà nǹkan tí arákùnrin ṣùgbọ́n tọ̀bí à ń sọ yáni fitra ń sọ fún mi wípé ṣé ilé ìjókòó òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam aṣáàdúró tẹ́ni tó fi ṣe ẹni tó pèrún tó fi dé gbogbo wa àháǹgì sórí ìdúró ń bẹ̀ nígbà tẹ́ni yẹ dé ó ṣe kọ́ ọmọ akírun lọ́jọ́ yẹn tó ṣé wá kí wá padà sí Jamia Islamiyya oṣù mẹ́ta tó kù kí n fi wọ Jamia yẹn àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ látìgbà tí mo ti wọ Jamia tó jẹ́ wípé ó ń ṣe mí bákan báyìí tá a bá wà lórí Mahida Matam
lórí pẹpẹ oúnjẹ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a sábà máa ń sọ kò sí fóònù lásìkò yẹn so kò sí pé anybody busy pẹ̀lú fóònù nǹkan tó kàn wájú náà ni ká máa discuss ọ̀rọ̀ fíkù ọ̀rọ̀ so àwọn senior mi wọ́n máa sọ̀rọ̀ nípa masáìl fiqhiyya ilé ìyá sọ pé ara kọ́ làwọn ọ̀nà bẹ̀rẹ̀ ilé yìí wọn mi ò gbé lé yìí wọn kọ́ làwọn ọ̀nà fíà lé yìí wọn Màlíkíyà làwọn ti wà kọ́ ló kí n kọ́ lé yìí wọn so irú nǹkan bẹ́ẹ̀ máa ń pọ̀ lórí ìjókòó wa mo wá wò pé wọ́n bá gbogbo àwa akẹ́kọ̀ọ́ ni èwo ni kọ́ lu Màlíkíyà kọ́ lu ṣé ẹ̀sìn ṣé kì í ṣe ẹ̀sìn ẹyọ kan náà ni so mo ṣáwà confused so gbogbo àsìkò yẹn mo ṣì wà lórí ibùkún lé àlóga ni mo fẹ́ lọ ṣùgbọ́n látara ìmáwáyé àríyànjiyàn láàrin àwọn ìyókù mi àwọn seniors mi àtàwọn tá a jí wọ́n jẹ́ contemporaries pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa lásìkò yẹn tí wọ́n bá lọ sí sharia wọ́n á lọ sí lugha àbí da'wa àwọn tí wọ́n á Quran sórí nìkan ni wọ́n lọ sí kullatul Quran Karim so ó ti kullatul hadith so kullatul hadith àwọn ọmọ ìyá wa láti òkè ọya nìkan ni wọ́n wà ń bẹ̀ so èmi ò bá Yorùbá kankan ní kullatul hadith mi ò dẹ̀ gbọ́ ìtàn pé Yorùbá kan wà bóyá àwọn Yorùbá kan ti wá rí tí wọ́n ti lọ tẹ́lẹ̀ mi ò tún lọ síbẹ̀ mọ́ mi ò mọ̀ náà so ibẹ̀ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní develop interest nínú hadith díẹ̀díẹ̀ so nígbà tó wá dé pé wọ́n ní ká wá máa apply fún kúlẹ̀ àtàfẹ́ wọ̀ nǹkan tí mo kọ́kọ́ ṣe ni pé mo wá bẹ̀rẹ̀ sí ní tọ faculty kọ̀ọ̀kan mo lọ ń gba syllabus wọn kí ni nǹkan tí wọ́n ń kọ́ ń bẹ̀ so mo gba syllabus kulliyatu sharia kulliyatu hadith kulliyatu da'wa kulliyatu lugha àti kulliyatu Quran I'm naturally unqualified torí mi ha Quran sorry so mi epi ti epi le mela mo láti consider Quran rárá so mo wá rí pé ní kulliyatu hadith focus wọn lórí hadith àti bá ṣe yọ àwọn ìdájọ́ ẹ̀sìn nínú ẹ̀ òun náà ni ó wà ńbẹ̀ wọn ò fún madhab kan ní priority lórí madhab mi so tó bó tiẹ̀ jẹ́ wípé syllabus kulliyatu sharia náà òun náà rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo rí lára àwọn ọmọ ìyá mi bí ká máa jíyẹn yẹn kò jẹ́ kí sharia ogun mi lọ so bí mo ṣe apply fún kulliyatu hadith nìyẹn so yẹ lásìkò yẹn kùlíyà tó le jù òun náà ní hadith nígbà táwọn èèyàn mi tí wọ́n gbọ́ àwọn tí wọ́n fẹ́ràn mi tí wọ́n gbọ́ wọn ní ẹ̀yin alákọ̀wé ẹ fẹ́ wọ hadith le jù báwọn lọ ẹ má lọ hadith o mo ní ètò wù mí nìyẹn tí màá lọ nìyẹn kódà ẹnìkan náà àgbà wa tó fẹ́ràn mi dáadáa báyìí ní imam àwọn Haúsá ni wọ́n máa lọ bẹ̀ wọn o àwọn Haúsá ni wọ́n máa lọ bẹ̀ wọn àwọn ọmọ Yorùbá kankan tó lọ bẹ̀ wọ́n mo ní hadith mi fẹ́ lọ ń tèmi so alhamdulillah so bí mo ṣe kulliyatu hadith nìyẹn mo dẹ̀ torí pé mo ní interest nínú ẹ̀ mo ní challenges lóòótọ́ la ṣak bí ká hàn kan sórí ó pọ̀ ń bẹ̀ mo dẹ̀ ti kúrò ní ẹni tí ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ bí iná gẹ́gẹ́ bí afáwa ṣe sọ ọ̀rọ̀ àti ń dàgbà díẹ̀ gbà yẹn so mo ní challenges ká ha ṣá so alhamdulillah bí mo ṣe wọ so Ọlọ́run subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí interest mi nínú hadith kó máa lékún sí náà walillahi alhamdu wal minna so ó dẹ̀ ṣàǹfààní lọ́dọ̀ àwọn àfà kulliyya púpọ̀ náà. Barakallahu fikum. Wa fikum. Assalamu alaikum. Àwọn òpétọ̀ ṣe ẹ ti sọ pé àwọn challenges díẹ̀díẹ̀ wà nípa ẹ̀kọ́ at that time bí ara ti àgbà bí àgbà ti ń díẹ̀ báyìí. No. But what of are there environmental challenges? Ìpètò ẹni tó ń bọ̀ láti Nàìjíríà àti ó ti wá wà Saudi ṣé bóyá ní challenges wà environmental interface níbẹ̀? Mi ò jẹ àbí kankan àbí kò. Mi ò ń jẹ àbí. Bóyá àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀bí pé kò bóyá kò bá yín lára mu ẹni tó ń bọ̀ láti Nàìjíríà ẹlòmíì lè sọ pé tọ̀ irú oúnjẹ tó máa ń jẹ bí yàtọ̀ sí nǹkan kan ẹ̀ka. Ẹ ṣe rí alhamdulillah nínú ẹ̀kọ́ nínú oore tó lọ́wọ́ bá ṣe àwọn ọ̀dọ́ òun ni pé Ọlọ́run bá ṣe wọ́n ní dynamic people easily adaptable wọ́n lè adapt sí new situations yóò ló ṣe jẹ́ wípé àwọn àfáà wa wọ́n máa ń gbà wá níyànjú ká ṣe most tá a bá lè ṣe láti kọ́ ìmọ̀ lásìkò tá a bá jọmọdé
téèyàn bá jọ̀dọ̀ ó máa rọrùn fún èèyàn láti adapt sí any situation any condition tó bá bá rẹ̀. Ó kúrò nílẹ̀ olóoru ó bọ́ sílẹ̀ olóòtútù ni ó máa adapt. Ó kúrò nílẹ̀ olóòtútù ó bọ́ sílẹ̀ olóoru ni yóò adapt. Oúnjẹ mi ẹ̀ta lóúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ odi méjì ni ó máa adapt torí pé Ọlọ́run subhanahu wa ta'ala ó ti create that inbuilt ability to adapt to new situations ní ara àwọn ọ̀dọ́. Ìyẹn ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ máa gba àwọn ọmọ wa níyànjú láti kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tá a bá lè ṣe fún wọn láti ràn wọ́n lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ yẹn torí pé nígbà tó bá yá nǹkan téèyàn ò bá rí ìmọ̀ àsìkò tó dáa jù lọ téèyàn lè fi kọ́ òun náà lásìkò ọ̀dọ́. So téèyàn bá ti miss ẹ̀ ó ti parí òun náà nìyẹn a kò lè máa wọ́n pé ó wà máa struggle láti get so nítorí pé a jẹ́ ọ̀dọ́ lásìkò yẹn kò jẹ́ ká ti rí challenge kan sí challenge yàtọ̀ sí èyí tí mo sọ wípé a ní láti hàn kan sórí a ní láti ṣe mùrọ̀jà so bí Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run dẹ̀ guide mi torí pé ọ̀nà mẹ́ta mo máa ń gbà preserve lessons fún olùkọ́ tó bá gbà mo ní workman tí mo rà tó jẹ́ pé màá gbé síwájú olùkọ́ yóò máa record so a jẹ́ pé mò ń gbọ́ directly mò ń kọ note mo tó record rẹ̀ so ìgbà tí n bá délé nǹkan tí mo record màá gbọ́ màá check ẹ̀ pẹ̀lú note tí mo make ibi tó bá ti dínkù nǹkan tí mo record yẹn màá fi complete ẹ̀. So bí a ṣe ṣe tá a fi parí ọdún mẹ́rin kulliyatul hadith ní Ọlọ́run subhanahu wa ta'ala ó dẹ̀ wá fìfẹ́ hadith yẹn ó fi fìfẹ́ sí wa lára wallahi alhamdulillah wa fiikum barak. Alhamdulillahi rabbil alamin. Ǹjẹ́ ara àwọn àsìkò kan bí méjì tó jẹ́ pé ọ̀gá àgbègbè kéwú yìí rọrùn báyìí lè fẹ́ yà ó tẹ́ feel discouraged pé tọ̀ ẹjọ́ a máa lọ lébàá yóò háyà fún wa. Alhamdulillah kò sí bóyá ọdún àkọ́kọ́ tí mo kọ́kọ́ dé lẹ́yìn oṣù kan mo miss Nàìjíríà mo kò sọ pé tí mo bá fún mi tíkẹ́ẹ̀tì kí n padà sílé máa padà sí Nàìjíríà torí pé mo miss ilé gan so ìgbà tí mo lè kọjá I think that is a kind of shock pé yóò kúrò níbi tí yàn wà use so yàtọ̀ sí ìyẹn gba àwọn other years tí mo lò alhamdulillah mi ò ní irú challenges mi. alhamdulillah barakallahu fikum. àtọ̀ nínú àwọn ìgbìyànjú tí a gbọ́ pé ti ṣe òun náà ni pé ẹ jókòó ti àwọn Sheikh Muhammad Salih Al-Uthaymeen rahimahullah jẹ́ lè ṣàlàyé fún wa nípa àsìkò yìí pẹ̀lú àti báwo ni wọ́n ṣe ní impact nínú ẹ̀kọ́ yìí hayyakum. ẹ ṣeun jazakumullahu khairan lórí àsìkò tí mo lè sọ wípé mo súnmọ́ bàbá Bin Baz rahimahullah ta'ala òun náà ní 1993 nígbà tí mo kọ́ àbí 1993 náà ni yes nígbà tí mo ṣe hajj àkọ́kọ́ láti ọjọ́ keje Dhul-Hijjah títí di ọjọ́ kẹrìnlá Dhul-Hijjah mo wà pẹ̀lú wọn 24/7 ni tó jẹ́ pé mo study wọn closely ṣáájú àsìkò yẹn wọ́n máa wá sí Mọ̀dínà tẹ́pẹ́ àpò máa lọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àkọ́ máa lọ jókòó ní bẹ́ẹ̀ ní Sheikh Bin Baz náà wọ́n wá sí Mọ̀dínà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ a máa lọ gbọ́rọ̀ wọn then a máa ń gbọ́rọ̀ yìí wọn àwọn ní mufti Mamlaka nígbà yẹn a máa ń gbọ́rọ̀ wọn ní dáadáa fatawa wọn bí àwọn àfáwò lè má kú ti wọn náà so ìgbà tí mo wá lọ ṣe hajj yẹn Ọlọ́run subhanahu wa ta'ala nínú oore ńlá tó ṣe mí nínú kòńgẹ́rẹ́ tí mi ò ní gbàgbé láéláé tọ́lọ́run subhanahu wa ta'ala tó fi mí ṣe ni wípé ó jẹ́ kí n lè bá bàbá wa ṣe hajj lọ́dún yẹn so mo jókòó mo ṣe ojú kòkòrò wípé sáfù wájú ni mo ti máa kí ìrun torí pé lẹ́yìn gbogbo ìrun sheikh máa ń ṣe ẹ̀kọ́ kẹ́límà àwọn tó bá ní béèrè wọn á béèrè bí wọn á kọ sí pépà sheikh rahimahullah ta'ala wọn ní secretary jẹ́ kó máa ka question yẹn ó máa kà fún wọn ṣé mo ṣàkíyèsí bí náà nǹkan tí mo ṣàkíyèsí ara bàbá nípa aláàkọ́ Sheikh Bin Baz rahimahullah ta'ala wọ́n ṣe ojú kòkòrò àti kọ́yọ̀ púpọ̀ àti mọ̀ káwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ṣe púpọ̀ kì í rẹ̀ wọ́n kò kì í rẹ̀ wọ́n láwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò kì í rẹ̀ wọ́n rárá. ẹlẹ́ẹ̀kejì mo rí ìtẹ́rọba tí mi ò rí wéèrè
lára àfáà kankan títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí mo rí lára wọn rahimahullahu ta'ala jiddan mutawadi'. So tẹ́ bá bi mí léèrè pé ta ni kúdùwà mi níbi tawadu ba'da rasulillahi sallallahu alayhi wa sallam a sọ fún yín pé bàbá Bin Baz rahimahullahu ta'ala wọ́n ní tẹríba púpọ̀ débi wípé tẹ́ bá bi wọ́n léèrè nǹkan tí wọ́n mọ̀ bàbá ò ní hesitate láti sọ wípé la adri Allahu a'lam. So ṣẹ́rí la adri Allahu a'lam ó wà so documented débi wípé ẹnìkan ó kó àwọn questions tí wọ́n bi wọ́n tí wọ́n ní la adri ó kó jọ. ẹnìkan tó ṣe gbìyànjú yẹn bẹ́ẹ̀ tó kọ́ra kó jọ bẹ́ẹ̀ ni. So wíwà tí mi mú ṣe àsìkò tí mo wà pẹ̀lú wọn yẹn náà mo lè ka bí ìbéèrè méjì mẹ́ta tí wọ́n bí wọ́n tí wọ́n sọ wípé la adri. Bákan náà mo ṣàkíyèsí wípé bàbá rẹ̀ bá ń sọ rahimahullahu ta'ala nǹkan tí wọ́n máa ń sọ òun náà ni wípé nínú nǹkan tó máa ṣe akẹ́kọ̀ọ́ ìmọ̀ láǹfààní òun náà ni kò máa sọ wípé la adri fún nǹkan tí ò bá mọ̀. Náà Sheikh Bin Baz rahimahullahu ta'ala wọ́n jẹ́ ẹni tó kún fún ìbáadà púpọ̀. Tí bàbá ò bá máa ṣe lecture àbí kí wọ́n máa dáhùn béèrè ẹnu wọn kì í dúró fún dhikr. Tí ẹ bá wo ẹnu wọn bẹ́ẹ̀ máa pé wọn ò ní dáhùn dákẹ́ dhikr rahimahullahu ta'ala. Bákan náà Sheikh Bin Baz rahimahullahu ta'ala wọn láwọ́ púpọ̀ tó máa sọ pé ìyẹn wá generous to the fault. Sheikh Bin Baz is an example of that. Wọ́n láwọ́ débi pé bàbá ná gbogbo sálárì wọn tán wọ́n á tún máa yáwó fáwọn tí ẹnìkan ròyìn wọn ó ní ṣe bàbá Bin Baz rahimahullahu ta'ala tí wọ́n bá sọ wípé la ilaha illallah ni wọ́n sọ. Allahu akbar, Allahu akbar. Pé kò sí lọ́dọ̀ tí wọn ò bá ní wọn á wà yá fún ẹnìyẹn. So ìtàn ìròyìn bí mo ṣe láwọ́ sí sara bihi rukban ìròyìn tó kárí gbogbo ayé ni rahimahullahu ta'ala. Bákan náà bàbá wa Bin Baz rahimahullahu ta'ala wọ́n jẹ́ tó jẹ́ wípé ọ̀rọ̀ àlámọ̀rí àwọn mùsùlùmí káàkiri àgbáyé ó ká wọn lára púpọ̀. Débi wípé wọn ò ní bọ́ pé à ń jí àwọn mùsùlùmí kan níbi kan láì jẹ́ wípé bàbá ṣe gbìyànjú nínú kí wọ́n bá ìjọba Saudi Arabia sọ̀rọ̀ wípé ẹ dákun ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ àbí kí wọ́n fúnra wọn kọ lẹ́tà sí olórí ìlú yẹn. Bákan náà níbi dáwà ila Allah subhanahu wa ta'ala Sheikh Bin Baz rahimahullahu ta'ala wọn ò ní taksir rárá. Wọ́n kọ lẹ́tà sí Jamal Abdel Nasser ní 1966 kó tó di pé ó pa Sayyid Qutb. Lẹ́tà ṣàfáà ní pé dákun ẹ má pa ẹ wo ìpẹ́tà ń ṣe fún. Nígbà tí wọ́n pa Sayyid Qutb tán bàbá tún wá kọ lẹ́tà míì sí bàbá bẹ̀rẹ̀ lẹ́tà yẹn pẹ̀lú assalamu ala man ittaba'a al-huda. Wọ́n dẹ̀ wà tún lẹ́yìn yẹn awwal kalima tí wọ́n kọ sínú lẹ́tà yẹn ni wípé ọmọ yẹn yaqtul mu'mina muta'ammidan fajza'uhu jahannam khalidan. Ṣẹ́rí eléyìí ò túmọ̀ sí pé à ń ṣe endorse Sayyid Qutb. So a kàn fún wa àpèjúwe wáyé pé bí Sheikh Bin Baz bí àlámọ̀rí àwọn mùsùlùmí bó ṣe ká wọn lára tó rahimahullahu ta'ala. Bákan náà wọ́n kọ lẹ́tà sí Bourguiba tó jẹ́ olórí Tunisia nígbà yẹn nígbà tó sọ wípé Quran wà compatible pẹ̀lú àsìkò tá a wà yìí. So bàbá kọ lẹ́tà sí olórí Tunisia nígbà yẹn ó bàbá kọ lẹ́tà sí tí wọ́n sọ fún un wípé agbó báyìí nípa yín wípé wí báyìí. Tó bá jẹ́ pé òótọ́ lẹ wí ẹ̀tú balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba o ẹ gbọ́dọ̀ pàdé Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ́ wí yẹn o ṣùgbọ́n tó bá gbé kò rí bẹ́ẹ̀ ẹ tètè ya kéde fáráyé wípé ẹ wí bẹ́ẹ̀ káwọn yóò máa rọ irun kúrò nípa yín. Bákan náà bàbá kọ lẹ́tà sí Hafiz al-Assad tó jẹ́ bàbá Bashar al-Assad ní táwọn ọmọ ìlú ẹ̀dẹ́kùn láìpẹ́ yìí ó kọ lẹ́tà sóhun náà nígbà tí ó di kó bẹ̀rẹ̀ sí ní mú àwọn ará wọn alùsùn náà pa ní Syria
ó kọ lẹ́tà sóhun náà tó dẹ̀ rọrùn wọn bàbá tó ṣe wáàsí fún pé kó yé pa àwọn mùsùlùmí mọ́. So a kàn mú ilé ìwé gẹ́gẹ́ bí just representative of ìgbìyànjú Sheikh bin Baz rahimahullahu ta'ala lórí ìka àlámọ̀rí àwọn mùsùlùmí kún. Allah yarhamu. So a jẹ́ ilé ìjẹ́ díẹ̀ nínú nǹkan tí mo kàn fẹ́ sọ nípa Sheikh rahimahullahu ta'ala. Naam. Sheikh ibn Uthaymin rahimahullahu ta'ala wa ma hadraka ma Uthaymin wa anta Abu Uthaymin hayakumullah wa ana ibni barakallahu Naam. Sheikh ibn Uthaymin rahimahullahu ta'ala kì í ṣe pé mo jókòó pẹ̀lú wọn as closely as I sat with bin Baz rahimahullahu ta'ala. Mo kò mọ àbá tí wọ́n bá ti wá sí Haramain bẹ́ẹ̀ wọ́n wá sí tó dé pé Onaiza àti kọ́sí pé Onaiza ní Qasim òun náà ni bàbá wà. So tí wọ́n bá wá sí Madina a máa ń jókòó ní dárúsù wọn. Bákan náà tá a bá lọ sí Makkah bóyá lọ ṣe i'tikaf ashara awakhir. Bàbá máa ń ní halaqah tí wọ́n máa ṣe lójoojúmọ́ ní ba'da al-fajr àti ní ba'da al-isha ba'da tarawih. So mo ṣàkíyèsí pé Sheikh rahimahullahu ta'ala wọ́n ní hirs wọ́n ní kí ẹ máa ṣe ojú kòkòrò láti káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bàbá ní kí níyẹn púpọ̀. Bákan náà Sheikh bin Uthaymin rahimahullahu ta'ala nínú àkíyèsí tí mo ṣe ní halakọ́ ti wọn òun náà ni wípé wọ́n máa ń gbìyànjú láti jẹ́ kí akẹ́kọ̀ọ́ kó mọ ìṣe pàtàkì ìmọ̀ papọ̀ mọ́ iṣẹ́. Wọ́n wá ṣe ń kọ́yàn nímọ̀ ni wọ́n á máa fún èèyàn ní practical example bó ṣe lè lo ìmọ̀ yẹn. Bákan náà Sheikh ibn Uthaymin rahimahullahu ta'ala wọ́n rí pé kúdùwà ni wọ́n èyí tí ìyẹn wò kọ́ ṣe òun náà ni wọ́n níbi ìsọ̀rọ̀ sí bàbá ò kì í jájú máa yàn akẹ́kọ̀ọ́ tó bá misbehave ní dárọ́s bàbá ò ní jájú máa wọ́n á lo òṣùlóbù tó fàpẹ̀ rẹ̀ nísìn tẹ́ bá bí Sheikh léèrè pé ya Sheikh kí ni lágbájá báyìí wọ́n sọ pé lágbájá báyìí yaqulu Sheikh ijlis udhkurullah pé jókòó kó bá ṣe zikir rahimahullahu ta'ala. Then Sheikh rahimahullahu ta'ala wọ́n máa ń boost confidence nínú àwọn students wọn látara wípé wọ́n lè ní kẹ́nìkan nínú àwọn students kò ṣe ẹ̀kọ́ dars kó kọ́ àwọn èèyàn. Naam. So eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tí mo mọ̀ lára bàbá wa Ibn Uthaymin rahimahullahu ta'ala. Barakallahu fikum. Agbára tí yà wà náà ni agbára pé à ń béèrè gbogbo àwọn àlápọ̀tẹ́ nípẹ́ láwọn afa ọlọ́run kójọ kó bá wa kẹ́ gbogbo wọn papọ̀. Allahumma amin. Náà afa tí yà tún béèrè hayakumullah náà ni Sheikh Abu Ishaq al-Huwaini rahimahullahu ta'ala. Ṣàlàyé fún wa àwọn àǹfààní. Sheikh Abu Ishaq al-Huwaini a ti máa ń gbórúkọ wọn tipẹ́tipẹ́ láti gbà tí a ti wà ní kulliyya a ti máa ń gbórúkọ wọn. So ìgbà tí mo move sí ad-Doha bóyá tí ẹ bá máa gbà mí láàyè mo ní àfa kan tó jẹ́ kó yẹ kí n sọ ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àwọn náà Sheikh Muhammad ibn Muhammad al-Mukhtar al-Shinqiti torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ àtàwọn àfáà tí wọ́n ní ìlapa lára wa pàápàá jùlọ níbi nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ìwà mi ò gbọdọ̀ ṣaláì má dárúkọ àfáà wa yẹn hafidhahullahu ta'ala. Naam. الشيخ محمد بن محمد المختار الشنقيطي والله يعني قال لنا هذا العلماء في المدينة هذا الشنقيطي لو قلت له اتق الله يبكي يبكي هفاي تبا صفن بيبي ولو ما يوم سكوني وهو كما قال ويشبه شدني يدوتو والله ني جوكو ني حلقة شيخ هو الشنقيطي كوكا يلي كوكا يومرو كيتو دي دمبه الشيخ رحمه الله تعالى wọ́n ṣe ṣàrò tírà tó pọ̀ Umdatul Ahkam ni o Umdatul Fiqh ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Sheikh bá mú àdísì kan nísìn wọn ò ní jáde kúrò nínú àdísì yìí bọ́ sínú àdísì mi láì jẹ́ wípé lẹ́yìn fawaid fiqhiyya tó wà nínú ẹ̀
fawaid aqdiyya àǹfààní aqida tó wà ńbẹ̀ wọ́n ṣàlàyé fún wa àǹfààní tarbiya tó wà ńbẹ̀ wọ́n ṣàlàyé fún wa àǹfààní ijtima'iyya fawaid ijtima'iyya social benefits tó wà nínú hadisi wọ́n ṣàlàyé fún wa débi pé ẹ wá jáde kí ṣe bóyá ẹ ní mọ̀ nípa fíkíwù nìkan ara yóò tún wọ̀ ọkàn yóò wọ̀ ojú yóò tutù ara yóò balẹ̀ rahimahullah ta'ala wala'alli adhkuru lakum taliban min tulabi sheikh tó jẹ́ wípé gbogbo tí mo sọ nípa sheikh wà ilé ìbálára onítọ̀ wọ́n wà húnà fi Nigeria húnà. Naam, eba dárúkọ hayakumullah. Naam. Eba dárúkọ hayakumullah. Kí dárúkọ? Káwọn yẹn mọ̀, masha Allah. Mo pé inú ọ̀rẹ́ mi yẹn ò ní dùn ṣùgbọ́n máa dárúkọ ẹ̀. وهو صديق حميم صديق حميم أخ فاضل الشيخ عبد الوهاب أجيا حفظه الله تعالى ما شاء الله. nínú àwọn tó lázàmà Sheikh Muhammad Mukhtar Shinqiti jù ní Sheikh bọ̀ débi pé tẹ́ bá wo ojú Sheikh Ajia ẹ máa rí ojú Sheikh Muhammad ní background. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. علما وسلوكا وتربية وقدوة. Allahu akbar. نعم. ما شاء الله. بارك الله فيك. So now lórí Sheikh wa Abu Ishaq al-Huwaini. Sheikh Abu Ishaq al-Huwaini Doha ni mo ti kọ́kọ́ mọ̀ wọ́n. So sahibu mi Dr. Luqman Abdussalam àwọn ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé Sheikh Abu Ishaq wà ní Doha. So kódà ilé wọn ó súnmọ́ ilé mi púpọ̀ tí mi ò dẹ̀ mọ̀. Bóyá bí drive bóyá bí 3 minutes drive ní sílé wa. So wọ́n a lọ kí wọn so láti gbà yín à ń jókòó tí wọn ní gbogbo ìgbà a ní jókòó Sahih Bukhari pẹ̀lú wọn ala madari sinin so tó jẹ́ pé Sheikh Abu Ishaq al-Huwaini nítorí ọba subhanahu wa ta'ala tó fi hifz tó ní agbára kẹ́ òun náà ni wọn. Nípa hadisi ni o mustalah al-hadisi ni o jarh wa ta'dil ni o gbogbo tó ní ṣe pẹ̀lú science hadith òun náà ni Sheikh rahimahullah ta'ala ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi kẹ́ wọn ṣe wà rí àtọ̀ sí yẹn wa kana sheikhuna murabbiyan fadilan wa qudwa olùkọ́nilẹ́kọ̀ọ́ ìwà tí wọ́n dẹ̀ jẹ́ àwòkọ́ṣe rere òun náà ni wọ́n ní sùúrù kò sí nǹkan tẹ́lẹ̀ bí wọ́n léèrè tí wọ́n ní farabalẹ̀ dá yín lóhùn pẹ̀lú wípé gbogbo àsìkò yẹn orí ààrẹ ni wọ́n wà fáwọn sànàwá àti tí mo fi mọ̀ wọ́n orí ààrẹ ni wọ́n wà tí ó bá rẹ Sheikh tó bá rẹ wọ́n tẹ́ ẹ bá ti sọ́mọ́ wọn pé fẹ́ béèrè nípa hadith báyìí ara wọn aya gàgà ara wọn aya wọ́n á fìlè pé ó rẹ̀ ń para wọn health yẹn improve wọ́n á dé farabalẹ̀ dá yín lóhùn rahimahullah ta'ala so wọn ò dẹ̀ kí ń ṣe àáfàá tó máa ń gbàgbé talib kò sígbà tí wọ́n rí bí wọ́n sọ wípé tí wọ́n ní sọ fún mi pé Abdurrafi ana sa'altu anka inda Luqman al akhbaraka ma'ani na ma akhbarani ya Sheikh jazakallahu khairan wọ́n fẹ́ràn àwọn akẹ́kọ̀ọ́ wọn púpọ̀ wọ́n máa ń fọ́lọ̀ pẹ̀lú wọn wọ́n máa ṣàdúrà fún wọn nínú tí wọ́n bá rí nínú wọn wá béèrè wọ́n dẹ̀ jẹ́ àfàtúnṣe pé máa ṣe àmójúkúrò kí wọ́n kí ń ráyè láti máa fèsì lórí ìsọkúsọ táwọn èèyàn ń sọ nípa wọn kì í kàkún nígbà ẹ̀dẹ̀kan ń bú wọn ẹ̀dẹ̀kan wọn kì í wọ́n dojú kọ ìmọ̀ ni kódà ẹ̀rù á máa bà wá nígbà míì tí wọ́n bá lálejò wípé kálejò máa wá béèrè ìbéèrè tó lè jẹ́ kí wọ́n bínú wípé ṣé ìkùnsọ̀pẹ́ sọ báyìí ṣe ọsọ bẹ́ẹ̀ lóòótọ́ àbí so ṣé ìhùwà wọ́n búburú nǹkan bẹ́ẹ̀ wọ́n jìnà sí wọ́n dẹ̀ kí máa ń fẹ́ kẹ́ni kò sọ̀rọ̀ àáfàá kan láì dáa létí wọn wọ́n kì í fẹ́ kẹ́ni kò sọ̀rọ̀ àìdáa sọ̀rọ̀ àáfàá kan láì dáa létí wọn so nínú ẹ̀kọ́ tá a dúpẹ́ lọ́dọ̀ Sheikh Abu Ishaq al-Huwaini ni wípé tẹ́nìkan bá ní dáadáa kan nínú àwọn àáfàá kódà kó jẹ́ wípé bídíà díẹ̀ àbí bídíà kan bẹ lọ́wọ́ ẹ̀ wọn ò ní torí bídà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn lókùgbà tí ìbá ti jẹ́ pé bídà tí ó yọ̀yàn kúrò nínú agbo mùsùlùmí wọn ò ní torí ẹ̀ sọ wípé àwọn ò ní sọ dáadáa
tí ń bẹ lára àfáà yẹn so nǹkan tí wọ́n dẹ̀ ṣe yẹ kì í ṣe àwọn ní walaysa bid'an fi dhalik laysa huwa awwal man yaf'alu dhalik naam so tá a bá ní ká wo ìtàn àwọn aṣíwájú wa pàápàá jùlọ tá a bá ka Siyaru A'lami Nubala lidh-Dhahabi a rí wípé àgbéjúwe rẹ̀ ò pọ̀. Al-Ghazali Abu Hamid rahimahullahu ta'ala ńgbà tí Adh-Dhahabi ńgbà tó ń ṣe tarjama rẹ̀ Abu Hamid Al-Ghazali ó sọ̀rọ̀ nípa Ihya Ulumuddin tí Abu Hamid tó kọ ó sọ wípé tírà yẹn fihi tamatun kathira pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ńláńláńlá ní láìdá ló wà ńbẹ̀ ṣùgbọ́n àǹfààní náà ńbẹ ńbẹ̀ so níparí tarjama Ghazali ó sọ wípé al-Ghazali imamun kabir wa ma min sharti al-alimi alla yukhti pé al-Ghazali imamu àfà ńlá ni kìí sì ṣe májẹ̀mú wọn kọ síbi kankan wípé májẹ̀mú kéèyàn ò já àfáà ní wípé kò gbọdọ̀ ṣàṣìṣe kò síbi tí wọ́n kọ sí. so bí aṣemáṣe wa Abu Ishaq Al-Huwaini náà nìyẹn tó bá tọrọ bá ti ní ṣe pẹ̀lú à ń tà á mọ́lẹ̀ pẹ̀lú akhta àwọn onímọ̀ rahimahullahu ta'ala. Hayyakumullah. Allah yahyikum. Rahimahullahu ta'ala wa iyyakum. To lillahi alhamd olùmọ̀ súnnà náà ni Ọlọ́run ṣe yín àti mọ̀ pé dáwà Nàìjíríà ikọ́ ni ẹbí sí so báwo ni dáwà níbi tí Ọlọ́run ní kí ẹ wà àti wípé ṣẹ́yìn gẹ́gẹ́ lẹ túùsì pé tọ̀ èmi ò ní dó sí Nàìjíríà yóò ìlú bòmí ní wọ́n gbé o hayyakumullah wa barakallahu fikum. Allah yahyikum ó dàbí pé àní time láti discuss eléyìí. Naam alákọ̀ọ́kọ́ náà ẹ má kà mí kún àwọn àgbàfà súnà mi ò gbà àgbà síbi kankan mi ò ṣàgbà bí kankan rárá àtọ̀ àwọn àfà súnà pọ̀ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tí ẹ bá ṣe wípé bó ṣe dà ní ó yẹ káwa náà ṣe máa kúnlẹ̀ kéwú lọ́dọ̀ wọn àwọn àfà súnà so ọmọ kéwú súnà làwa àwọn iṣẹ́ àwọn àfà súnà so yẹn alákọ̀ọ́kọ́ ó yẹ kí n correct impression ẹni bẹ̀rẹ̀ so ń lo àsìkò láti fi correct ẹ pé olùsìn akẹ́kọ̀ọ́ súnà ni mí alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́ bá sọ pé àwọn àfà ilẹ̀ Yorùbá yìí jẹ́ pé àwọn àfà tí wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá àwọn ò sí nílẹ̀ Yorùbá àti Nàìjíríà so ara tó jẹ́ kí nkọ́kọ́ máa sá fún ìjókòó yìí òun náà nìyẹn mo kàn lè kára mi kún ẹnìkan tó jókòó síbi kan tí olóhùn wáṣẹ lọ síbi kan òun náà ni ṣé wàá rí mo choose láti má gbé Nàìjíríà nígbà tí mo kẹ́kọ̀ọ́ tán kì í ṣe pé bóyá ẹ jẹ́ kí mo lè sọ wípé aṣojú díẹ̀ nìyẹn torí pé ẹni tí ò bá lójú kò lè ṣe nǹkan tí mo ṣe àwọn tí wọ́n dúró tí wọ́n ò lọ bí kankan kín òun náà ni wọ́n àwa lójú díẹ̀ la fi jókòó sílé ṣé rí ara nǹkan tá a sá fún òun náà ni ká má jẹ ìjẹkújẹ látìgbà tá a ti ń kẹ́kọ̀ọ́ làwa ti láníyàn wípé a ní jókòó sídìí kéwú ká máa fi kéwú jẹun látìgbà tá a ti ń kẹ́kọ̀ọ́ so eléyìí ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo tó bá ti ń kéwú pàápàá nílẹ̀ Yorùbá láwùjọ wa yìí pé a ní jókòó sídìí kéwú ká máa fi kéwú jẹun so ìgbà tí mo ṣe tán ní Jamia Islamiyya wọ́n fún mi níṣẹ́ but mo sọ pé mo ń lọ sí Nàìjíríà ni torí pé that patriotism wà ń bẹ mi ò sọ pé nationalism o patriotism ó wà ń bẹ lásìkò yẹn nípa ó yẹ káwa náà ṣe Nàìjíríà ó yẹ kí wọ́n gbà tí mo dé bàbá máa lékè Allah yafadhu àwọn ló sọ fún mi pé Abdurrafi ṣé wọn náà fẹ́ padà sí Nàìjíríà kó wa máa sọ́fà bá wà ṣe ń sọ́fà torí pé àfihàn jẹjẹkújẹ ó ṣe wá ṣe síbi tó ti kẹ́kọ̀ọ́ so iṣẹ́ tí mo reject mo wá padà lọ mo gba fisa umrah mo padà sí Madina nígbà tí wọ́n rí mi wọ́n fún mi níṣẹ́ yẹn so mo ṣiṣẹ́ ní branch Madina fún World Assembly of Muslim Youth as a translator
and reviewer. So kí n tó nígbà tí mo wà ní student mo take translation as hobby torí pé àtàkùn mo láì kí n máa kọ́ kí n máa kà so mo translate pamphlet kan bàbá wa Dr. Fa Abdulrahim àwọn ni mo fún kó bá mi check ẹ so wọ́n dẹ̀ wò wọ́n ṣe ṣe sáánù àwọn ló dáa so yẹ jẹ́ gẹ́gẹ́ bí ìwúrí fún mi so ìgbà tí mo jáde so láàrin àsìkò yẹn mo tún ṣe other translations so ìgbà tí mo wá padà sí Madina láti Nigeria ó wá jẹ́ wípé iṣẹ́ translation àti review of Muslim of Islamic books originally written in English or translated into English òun náà la ṣe a máa review máa revise àwọn òwe yẹn àwọn àkútà tó ní ṣe pẹ̀lú àkídà tó bá wà ń bẹ̀ a máa ṣàlàyé why tó ṣe jẹ́ mistake kí ni alternative so ìyẹn ni a fi bí ọdún 6 la fi ṣe kó tó di wípé project ká máa translate khutuba haram méjèèjì sí English ó bẹ̀rẹ̀ so a bẹ̀rẹ̀ ní kò bí 1999 so khutuba haram méjèèjì khutuba Makkah àti khutuba Madina èmi ṣe English ẹnìkan ṣe French ẹnìkan ṣe Turkish ẹnìkan ṣe Bengali tó ṣe Indian so different languages ó la kò sí Yorùbá so ibi tí mo ti bẹ̀rẹ̀ ibi tí mo ti develop skills mi nínú translation yẹn practically so ibi translation yẹn gangan ibẹ̀ ni mo ti wá ń jẹun ibẹ̀ ni Ọlọ́run subhanahu wa ta'ala ló fi àsìkí mi sí so kò tó wá di wípé publishing houses wọ́n mọ̀ mí bí IIPH International Islamic Publishing House àti Darussalam ètí Sheikh Abdulmalik Mujahid tó ní so láti ìgbà yìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ibi tí Ọlọ́run subhanahu wa ta'ala tó sẹ́ni ká máa rí ìjẹ àti ìmọ̀ wa ní ẹ̀sọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ò fi oúnjẹ wa sí di dáwà so à ń ṣe dáwà lọ́tọ̀ a sì ń jẹun ṣíṣe oúnjẹ lọ́tọ̀ so bí ìjókòó mi sí ẹ̀yìn òdì bó ṣe wáyé nìyẹn náà mo fi kún barak. ẹ bá wa gba àwọn àfa sunna níyànjú àti bákan náà àwọn akẹ́kọ̀ọ́ sunna. alákọ̀ọ́kọ́ náà ìyànjú tí màá gba ara mi òun ni wípé tí màá gba ara mi àti àwọn àfáà sunna àti àwọn akẹ́kọ̀ọ́ sunna ẹni mi ò gbà kí ní mò ń gba àfáà sunna nímọ̀ràn so màá kọ́ tí mo kọ́ lè sọ ní wípé ìmọ̀ràn tá a lè jọ gbára wa torí pé gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó gbọ́ kínní yìí nínú àwọn tó lè mọ̀ jù mí lọ mo ń bẹ̀ wọ́n kí wọ́n fi ojú wípé yujadu fil anhar ma la yujadu fil bihar kí wọ́n fi wo a máa ń rí àwọn pearls nínú àwọn odò kéékèèké tó jẹ́ pé a lè rí nínú àwọn odò ńláńlá bá a dẹ̀ ṣe mọ̀ látọ̀dọ̀ àwọn sàhábà náà ni wípé ìmọ̀ a máa bẹ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké tí ò ní sí lọ́dọ̀ àwọn àgbàlagbà nínú tá a sì ké lọ́dọ̀ àwọn onímọ̀ wa ni wípé al-insanu la yakunu aliman illa idha akhadha mimman huwa fawqahu wa mimman huwa mithluhu wa mimman huwa duna èèyàn ò ní jẹ́ àfáà tí ó láì jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó nímọ̀ jù lọ ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀ ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tí kò tó. àkíyèsí tèmi ṣe bóyá jíjáde tí mo jáde sílẹ̀ òkèèrè àbí pípẹ́ tí mo pẹ́ nílẹ̀ òkèèrè àbí iṣẹ́ tí mo ṣe nílẹ̀ òkèèrè àbí ìfararọ àwọn àáfàá tí mo ṣe ló jẹ́ kí n ní àkíyèsí yẹn. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé mo rọ̀ wá ká ní ikhlas. ẹlẹ́ẹ̀kejì ká nípa Ọlọ́run ọba lórí tá a máa wí àti nǹkan tá a máa sọ fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta ká ṣègbìyànjú láti rí wípé nǹkan tá à ń wí fáwọn èèyàn ó ṣe déédéé pẹ̀lú nǹkan tá à ń ṣe níṣẹ́ ṣe rí ẹ dákun ẹlẹ́ẹ̀kẹta yẹn gangan ní kókó ọ̀rọ̀. a rí pé òjíṣẹ́ Ọlọ́run alayhi salatu wassalam nígbà tó lọ́n bá ròyìn nínú Al-Qur'an Al-Karim àwọn ìṣe rẹ̀ àti wá rẹ̀ lọ́lọ́run bá fi ròyìn ẹ̀ ju ìmọ̀ rẹ̀ lọ.
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك nítorí wípé Ọlọ́run ọba ó kẹ́ ọ ló fi rọ̀ fún wọn tó bá jẹ́ pé ẹni tó jẹ́ wípé èèyàn líle tọkàn rẹ̀ lẹ́ni ọ ni ò ní rẹ́ni kankan tí ó jókòó tì ọ́. Ìwà ó ṣe pàtàkì púpọ̀. Gbogbo àwọn fáàtì mo dárúkọ yẹn pátápátá ẹ ní gbọ́ ìkankan nínú àwọn dùrúsù wọn láì jẹ́ wípé wọ́n ṣe tẹ̀rẹ̀kíìzì lórí ìwà, lórí akhlaq. Àmójútó wà wà. Bẹ́ẹ̀ ni lórí ìwà. So ìkan náà wà fábà rẹ̀ sọ ní ummatun la taj'alu al-akhlaqa milakaha ummatun tata'ajjalu halakaha. Gbogbo àlùmọ̀ tí ò bá fi ìmọ̀ ṣe nǹkan àlùmọ̀ọ́nì, àlùmọ̀ yẹn ojú nǹkan láti parun ni. So ṣé àwọn pé tẹ́nìkan bá ń bẹ tó yẹ kó níwà nínú àwọn èèyàn jù àwọn àfáà ni, torí pé kò sẹ́ni tá a rí ti kójú ànábì sallallahu alaihi wasallam táwọn àfáà sunna. Níbi ìṣiṣẹ́ wa pẹ̀lú àwọn ìyàwó wa nílé, níbi ìṣe wa pẹ̀lú àwọn ọmọ wa, níbi ìṣe wa pẹ̀lú àwọn ọmọ kéwú wa, ìwà tẹríba. Ẹ̀yin sọ̀rọ̀ tẹríba ni hadis an rasulillahi sallallahu alaihi wasallam wala haraj. Ó ní tẹríba pẹ̀lú àwọn sàhábì ẹ̀, ó ní tẹríba pẹ̀lú àwọn ìyàwó ẹ̀, pẹ̀lú àwọn ọmọ ẹ̀, tó jẹ́ pé tí ìbá ṣàsìkò ni àbáníká máa mú example kọ̀ọ̀kan wá lórí ìtẹríba Nabi sallallahu alaihi wasallam fún àwọn sàhábì ẹ̀, fún àwọn ìyàwó ẹ̀, fún àwọn ọmọ ẹ̀, kódà fẹ́ lòmíì gan tó jẹ́ bí kò tiẹ̀ súnmọ́ rárá. Bákan náà àmánà ilmiya ká ní intellectual honesty. Ntẹ́ Yorùbá mọ̀ bàbá bí bá sọ̀rọ̀ Allah ta'ala asọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan nínú ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ wọn òun náà ni pé ntẹ́ Yorùbá mọ̀ àsìkò tí mi mọ̀ wọn o he was 83 years old and he died at age 89. Àwọn dẹ̀ ní mufti àgbà gbogbo mamlaka kí wọ́n wá bí mufti gbogbo mamlaka bó ṣe tó yẹ bí wọ́n bẹ léèrè béèrè kó wá sọ pé òun ò mọ̀ tó sì jẹ́ wípé ẹ jẹ́ fún wa example kan kí fún wa lápèjúwe kan. Wọ́n bí Sheikh lè lọ́jọ́ kan wípé bàbá ẹnìkan ń ṣe sáàyù wọ́n gbé sórí kẹ̀kẹ́ orí kí ló máa ń pè wheelchair wípé ó wá sùn lọ bám tó fi parí sáàyù. Ṣé sáàyù ẹ̀yẹn ṣó lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kò lẹ́sẹ̀ ńlẹ̀? Qala Sheikh wallahi lam us'al abadan an hadha as-su'al la adri Allahu a'lam. Wọ́n ò bí mí ní ìbéèrè yìí rí so mi ò máa ń sà Allahu a'lam. Wọ́n tún bí Sheikh lè rahimahullahu ta'ala lọ́jọ́ kan wípé bàbá ààyè wo ló dáa jù lórí ilẹ̀, ààyè wo ló wu Ọlọ́run ọba jù lórí ilẹ̀, ahabbu buqa'a ila Allah subhanahu wa ta'ala faqala la adri. So kanú àwọn ulama salaf ló sọ wípé man hurima la adri hurima al-ilm. Ẹni tá a bá fi mi ìmọ̀ ṣe èèwọ̀ fún a sọ ìmọ̀ fúnra ara rẹ̀ di èèwọ̀ fún nítọ̀. So káwọn ulama sunna ó tó lábù sunna kí wọ́n máa páyọ̀ Ọlọ́run ọba níbi bí wọ́n ṣe máa dáhùn béèrè táwọn yẹn máa ń bí wọ́n léèrè. Wallahi àwa àjọ pẹ̀lú àwọn afáàtò yẹn pé ńgbà mi ti bá bí wọ́n léèrè báyìí ẹni wọ́n mọ̀ gbọ̀n báyìí ni pépépépépépépé wọ́n máa wá ṣe mistake torí pé wọ́n mọ̀ wípé al-muwaqqi'una 'anillah làwọn àwọn ń sáyìn fọ́lọ́run ọba ni. Ẹni tí ó bá sì sáyìn fọ́lọ́run ọba ó gbọ́dọ̀ mọ̀ wípé ní tóun bá sọ òun wí lórúkọ Ọlọ́run ọba ni. So kápáyọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ walakin ahammu shay kí n tá a kọ́ tá à ń kó àwọn èèyàn kó máa hàn lára wa ká sì máa rọ́kọ̀ bá ara wa lillahi subhanahu wa ta'ala. Gbogbo ẹ̀yin ara mi àwọn àfọwà náà làwọn pẹ̀lú wọn látàrọ Sheikh Abdul Rafi' al-Imam hafidhahullahu ta'ala ra'ah. Allah subhanahu wa ta'ala kí bá wa ṣàlékún dáadáa fún wa kí bá wa san wọ́n lẹ́san lórí. Ètò yìí ètò wa náà ni Flag Bearers of Sunnah ibi náà ni a ti máa mú dúró lé ní àbí Allah subhanahu wa ta'ala gbọ́ àwọn ẹ̀yà wa tí
wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó wá sí nìkọ̀ọ̀kan wa lẹ́san gbogbo àwọn afọwọ́ bákan náà kọ́lọ́n ọba subhanahu wa ta'ala nìkọ̀ọ̀kan wa kó wá san wọ́n lẹ́san subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullah.